ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́tí ń gbọ́ wa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Bàbá Solution tún ti mú àwọn ìran tó lágbára wá o nípa ìlú Nàìjíríà. Wọ́n ní ohun tó Olúwa mú àwọn rí ni pé bàbá Tinubu ló máa jẹ́ last president Nàìjíríà. Bọ̀ nínú ìrìn àjò yẹn náà ni wọ́n wá fi ohùn ránṣẹ́ sí bàbá Ọbásanjọ́. Wọ́n ní gbogbo ohun tí wọ́n ti bàjẹ́ sẹ́yìn kí bàbá yìí kó lọ ṣe àtúnṣe o. Láwọn rí i pé bàbá ti parí ìrìn àjò wọn lórí ilẹ̀ alàyè, pé kí ẹ̀yìn wọn kó ba lè dá gbogbo àwọn àṣìṣe tí wọ́n ti ṣe. Wọ́n ní kó lọ make amendment. Èyí tó wá yáni lẹ́nu jù bẹ́ẹ̀ ni pé wọ́n ní àwọn rí Gumi, pé Gumi padà di aláṣẹ ìlú Nàìjíríà. Ẹ wò ó, eléyìí ó gbẹnu tán, ó lékè nkà. Wọ́n láwọn rí pé Gumi ó dúró bí aláṣẹ, àwọn rí ọmọ ogun lọ́tún, àwọn rí ọmọ ogun lósì. Kí ni òṣà ilé ṣẹlẹ̀ Nàìjíríà níbi tí ìlú Nàìjíríà ń lọ ìtorí àwọn Fúlàní? Ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí ó lágbára pẹ̀lú gbogbo wa tí Gumi wù ìkùsẹ́ tó ti ìdálẹ́kùn ẹ̀. Ẹ̀wẹ̀ wá nǹkan fìdílé kẹfìdílé nǹkan. Wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ nípa Nnamdi Kanu. Wọ́n ní bí ọ̀rọ̀ Mandela ṣe rí ní South Africa tó tà ti prison tó bọ́ sí presidency, wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Nnamdi Kanu gan yóò ṣe rí. Ẹ̀já àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu bàbá ẹ̀ kan sọ bí ìran tí wọ́n rí nípa Nàìjíríà báyìí ló wá wí bó ṣe ń ba àwọn lẹ́rù. Torí ẹ̀nà wá sórí ayélujára láti sọ àwọn ọ̀rọ̀ yìí. Ẹ̀já àjọgbọ́. Òwúrọ̀ yìí Yes, sir, bàbá. mi ò mọ̀, àwọn èèyàn lè gbà lódì àmọ́ àwọn èèyàn lè gbọ́. Bọ́lọ́run bá ní ká live lẹ́yìn pa jẹ́ iṣẹ́ yìí déédéé, bàbá wà á wà fÓlúwa, bàbá sínà á sí fún Olúwa. Báyìí lÓlúwa wí. Nígbà tí mò ń gbàdúrà tí mo ń ṣe sóòrù lórí ọ̀rọ̀ ohun tó ń lọ ní àgbáyé, mo rí i pé nítòótọ́ òpin gbogbo ti dé. Bẹ̀ẹ̀ báyìí lÓlúwa wí fún orílẹ̀-èdè yìí. Bàbá Ọbásanjọ́ níwájú Jésù olùgbàlà, ohun tó jáde sí Ẹsikáyà ló wá jáde sí bàbá Ọbásanjọ́. Èmi ti mọ̀ pé láti ìpilẹ̀ṣẹ̀ wá ni bàbá Ọbásanjọ́ ti jẹ́ Ẹsikáyà fún orílẹ̀-èdè yìí. Ǹjẹ́ ọmọ Ẹsikáyà òun ni ó ṣe ìjọba lẹ́ẹ̀mejì. Ó ṣe ìjọba dé stage kan, ọjọ́ ikú dé. Later Ọlọ́run tún fi ọdún 15 kún ọdún rẹ̀. So àsìkò tiẹ̀ òun ni àwọn foreign country ni wọ́n gbé oríṣiríṣi ọlọ́run àjèjì wọ ìlú. Bẹ́ẹ̀ náà tó bá rántí Festac. Ṣùgbọ́n níwájú Jésù olùgbàlà, ikọ̀ ọlọ́run tòótọ́ ni Ọbásanjọ́. A sì rán gẹ́gẹ́ bí àkàndá ènìyàn ni. Ṣùgbọ́n báyìí lÓlúwa wí. Olúwa ní kí n sọ fún bàbá náà pé kó tètè máa palẹ̀ mọ́ nítorí wípé bàbá ti parí assignment tí Olúwa fún ní orí ilẹ̀ ayé. Bàbá ti parí assignment. Ṣùgbọ́n àwọn àtúnṣe kọ̀ọ̀kan tó kù tó yẹ kí bàbá ó ṣe kó tó fi dálélẹ̀, bàbá gbọ́dọ̀ ṣe kí bàbá lè ní ìsinmi. Àwọn àtúnṣe kan wà tí bàbá mọ̀ fún ara wọn pé àwọn làwọn gbọ́dọ̀ ṣe kí àwọn tó fi ayé sílẹ̀. Kí bàbá má wo tọ̀gẹ̀dẹ̀, kí wọ́n má wo tẹ̀lú, kí wọ́n má wo tí wọ́n ní wọ́n wí pé tàbí nǹkan kan. Kí bàbá ṣe àtúnṣe yìí o, kó má bàa jẹ́ wípé gbogbo iṣẹ́ wọn yóò kàn jóná lásán. Lórúkọ Jésù, Olúwa yóò ràn wá lọ́wọ́. Èkejì, mo rí ọkùnrin tí wọ́n pè ní Sheikh Gumi yìí níwájú Jésù olùgbàlà. Mo rí pé ó declare ara rẹ̀ lójijì. Èyí tó wá yà mí lẹ́nu ni wípé bó ti declare ara rẹ̀ as jihad president ní Nàìjíríà. Mo rí wípé kàkà kí wọ́n mú, sójà wà lọ́wọ́ ọ̀tún, sójà wà lọ́wọ́ òsì tí wọ́n ń gáìdì ẹ̀. Mo wá wò pé kò lè ṣẹlẹ̀ láyé ó mọ̀ wí kómi ó mọ̀ bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Kí ìjọba orílẹ̀-èdè kí wọ́n tètè wo ohun tí wọ́n bá ṣe lórí ọ̀rọ̀ rẹ̀, kómi ó mọ̀ bá tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Iṣẹ́ kẹta ló burú jù níwájú Ọlọ́run àti ènìyàn. Tinubu ni ó jẹ́ the last president tí Nàìjíríà máa ní. Ẹ lọ kọ sílẹ̀, lẹ́yìn Tinubu kò ní sí president kan mọ́. Ẹ jẹ́ amúra dáadáa. Ìjọba Tinubu will be the last president. Kí ọmọ Yorùbá
kí wọ́n dáwọ́ ọ̀tẹ̀ dúró, kí wọ́n tètè support ẹ̀, torí wípé ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí fẹ́ yọrí sí tí ò bá sí ọmọ wọn níbẹ̀ ní àsìkò yẹn a sì padà sí oko ẹrú for life. Ṣùgbọ́n kò bá dáa jù ká fi tọ̀tẹ̀ sílẹ̀ ká pawọ́pọ̀, torí wípé ẹ lọ kọ sílẹ̀ he will be the last president tí Nàìjíríà máa ní. Ọkùnrin kan pè ní Nnamdi Kanu yẹn níwájú Ọlọ́run àti ènìyàn ọ̀rọ̀ rẹ̀ yóò padà dàbí ọ̀rọ̀ bàbá South Africa yìí Mandela. Bí ọ̀rọ̀ Mandela ti rí ni ọ̀rọ̀ Nnamdi Kanu yẹn náà ti máa padà rí, nítorí wípé lẹ́yìn ìyà tó ń jẹ yìí mo rí pé yóò jókòó bí aláṣẹ. Ṣùgbọ́n èyí tó pa mí lẹ́kún jù ni wípé lẹ́yìn ọdún méjì tó bá jókòó àwọn ìlú rẹ̀ náà ni ó tún sí ọ̀tá rẹ̀. Bọ́rọ̀ bàbá yẹn ti rí ní South Africa bẹ́ẹ̀ náà lọ́rọ̀ rẹ̀ ó ti padà rí. Ṣùgbọ́n ká múra dáadáa, ohun tó Olúwa fi hàn mí ni wípé Tinubu òun ló máa jẹ́ the last president. Sẹ́ẹ̀rí gbogbo ohun tá à ń pè ní ogun yìí àfẹ́kógun ó jà, ogun tí ó jà náà ní ń jà yìí, ká tètè dìde òun ni ká jálẹ̀ kan náà kí tán. Àmọ́ àfẹ́kógun ó jà tí gbogbo ìlú ò fi run. Àwé ogun tí ó jà níjà yìí o, ṣùgbọ́n tá a bá fẹ́ parí ogun ká tètè pariwo rẹ̀ kó wọlẹ̀, ká sì jagun àjàyè lẹ́ẹ̀kan ṣoṣo. Ọmọ mi ò gbogbo èyí ni mo rí tí ò múnú mi dùn. Òun á wò títí pé àwọn ìjọ tí ń kéde ìsọjí ìbùkún fásitì ló yẹ kí wọ́n máa kéde ìsọjí ìbùkún. Àsìkò tí orílẹ̀-èdè ń ṣọ̀fọ̀ làwọn kan tó sẹ́ndì àkáǹtì nọ́mbà wọn. Ẹ̀yin tèmi ṣé ẹ rí pé ọ̀rọ̀ yìí wá lágbára nígbà tí Nnamdi Kanu ti ń pariwo fún Tinubu back then kí Buhari tó wọlé ní pé àwọn Fúlàní wọ́n máa wọlé wá máa pa yín lẹ́yọ kọ̀ọ̀kan. Wọn ò dá Nnamdi Kanu lóhùn o, ọ̀rọ̀ Nnamdi Kanu kò tiẹ̀ sẹ́ni tó sọ rárá. Gbogbo àwọn wòlíì wa tí wọ́n jíṣẹ́ kò sẹ́ni tó sọ nǹkan tí Kanu ti sọ. Gbogbo àwọn ìran yìí wá sí ìmúṣẹ ìsìn. Kanu wá dàbí prophet. Wọ́n tún gbèrò láti pa Kanu báyìí, wọ́n gbé Kanu sínú prison. Ọ̀rọ̀ Gumi kò bá má rí báyìí ká ní pé wọ́n ti dá Nnamdi Kanu lóhùn. Ó ní Yorùbá ẹ wo ọ̀rọ̀ yìí pọ̀. Ẹ̀yin náà kẹ́ máa fòpínì yẹn sínú comment. Ṣé nǹkan tá à ń là kọjá ìlú ẹ̀ ká máa là kọjá ìlú Nàìjíríà? Ṣé kí oníkálukú máa lọ ẹ̀ kó kí Ìgbò máa lọ, kí Yorùbá máa lọ, káwúsá máa lọ? Nítorí pé ìkìlọ̀ tí bàbá yìí tún fi ṣe pé Tinubu ló máa jẹ́ last president, kó má jẹ́ pé à ń lọ kó sínú ìyà ní tàbá ìjọba àpapọ̀. So ìwọ̀nba àgbà tí bàbá Tinubu fi ní àṣẹ láti fa ìlú yẹn ya sí méjì sí nǹkan tètè ya sí méjì kó ní kálukú máa lọ. Ẹ̀yin náà kẹ́ máa fòpínì yẹn sínú comment báwo ló ṣe rí ní sáìdì yín, báwo ló ṣe rí lọ́dọ̀ yín, àtùmàrí yín náà ó dìgbà.